Ìyìnrere Jésù lámútọ̀yìn wá, ẹ máa bá wa ká lọ nígbà tá a bá kọ orin inú ìwé orin 405. Oníṣègùn ńlá wà níyìn, Jésù abánidárò, ẹ máa bá wa ká lọ. Kó bùkún kíkọ àti gbígbọ́ orin náà. Amen. Thank you very much. Share it, and the Lord bless your hand in Jesus' name. Amen.